káàbọ̀ sílé ẹ̀kọ́ wa tí gbogbo ọmọbìnrin fẹ́ fẹ́ ọmọkùnrin mẹ́ta kan eléyìí tó rẹwà gidigidi nílé ẹ̀kọ́ wa. Nítòótọ́ èmi náà fẹ́ràn ṣùgbọ́n mo ti gbọ́kàn mi kúrò níbẹ̀, àbí ta ló tiẹ̀ máa jẹ́. Alákọ̀ọ́kọ́ ni Andre, eléyìí ló rẹwà jù láàrin wọn ṣùgbọ́n ó fẹ́ràn obìnrin. Ẹlẹ́ẹ̀kejì òun ni Lucas, eléyìí kò tiẹ̀ fi bẹ́ẹ̀ sọ̀rọ̀ ṣùgbọ́n tó bá jẹ́ tóbìnrin ó mọ ọ̀rọ̀ sọ púpọ̀, mo lérò pé mọ ohun tí mò ń sọ. Àti ẹlẹ́ẹ̀kẹta eléyìí ni Tana, eléyìí ò fi bẹ́ẹ̀ lákìtìyàn ẹjọ́ púpọ̀ ṣùgbọ́n òun ló burú jù láàrin wọn. Àti èmi náà tí mo fojú sí ẹ̀kọ́ mi tiẹ̀ fẹ́ wàhálà pẹ̀lú àwọn ọkùnrin rárá ṣùgbọ́n ó dàbí ẹni pé ohun tó bá máa ṣẹlẹ̀ dandan ni. Ṣé mi ló ń juwọ́ sí? Mo gbọ́dọ̀ máa lọ tètè máa lọ. Má bínú. Ó lágbára. Kí ló ṣe é gan ní ọmọ ilé náà? Ọmọ tẹ́mi ń wò yìí ó rẹwà gan-an. Bí mo ṣe ń wò yìí ó dàbí ẹni wípé òun ló kù tá máa mú balẹ̀, eléyìí tó dàbí ẹni tí ò mọ nǹkan kan yìí. Ọkàn ẹ balẹ̀, máa rí wípé ó fẹ́ràn mi láàrin ọ̀sẹ̀ mẹ́ta, máa sì jẹ owó yín. Ẹ lọ wọ́wọ́ yín sílẹ̀ o, ìyẹn aláìmọ̀ nǹkan kan yìí. Ó yá jẹ́ ká máa wò bó ṣe máa lọ. Orúkọ mi ni Angela, mo fẹ́ sọ bí àwọn ọkùnrin mẹ́ta yìí ṣe fi mí sáàárín ara wọn. Bá a ṣe parí ẹ̀kọ́ tòní nìyẹn, kẹ́ ẹ rí mọ̀ dájú wípé ẹ ka iṣẹ́ àmúrelé eléyìí tí mo fún yín. Ó yá, ẹ jẹ́ ká máa lọ. Iṣẹ́ àmúrelé yìí pọ̀ gidi gan lónìí ni. Arẹwà. Ó dàbí ẹni pé ẹnìkan ò tiẹ̀ fẹ́ dá mi lóhùn rárá. Kí ló fẹ́ Andre? Ó dàbí ẹni wípé ìwọ nìkan ló dá wà, jẹ́ ká jọ jáde. Fi mí sílẹ̀. Rọ́rà ọmọbìnrin yìí. Kí ni, máa wulẹ̀ jáde pẹ̀lú ìdẹ̀tí ju kí n jáde pẹ̀lú ẹ lọ. Kí ni ìyàtọ̀? A ti ṣetán, ilé ti yá ṣùgbọ́n máa nílò láti ka ìwé mi díẹ̀. Kí ló dé tí ariwo pọ̀ báyìí? Ta ló ń ṣe léyìí? Jọ̀ọ́, ó dẹ̀ yí orin yìí lọ sílẹ̀. Má bínú Arẹwà. Jọ̀ọ́, ṣé o lè bá mi yàwòrán tí mo fẹ́ gbé sí ẹ̀rọ ayélujára mi? Rárá, mi ò ṣe. Kí ló dé táwọn ọmọkùnrin ń dá mi láàmú báyìí? Ẹ dúró, ta lélẹ́yìí tó sùn sílẹ̀ lẹ̀ nínú yàrá ìkàwé? Ta ló wà níbí? Ta nìyẹn? Lucas, kí ló ń ṣe níbí? Kí ni yàrá ìkàwé lélẹ́yìí? Kí ni wọ́n ṣe níbí? Má bínú, mi ò rí orúkọ ẹ lẹ́nu ilẹ̀kùn nígbà tí mò ń wọlé ni. Tó bá jẹ́ bẹ́ẹ̀, dúró síbí, èmi máa kúrò bí fún ẹgbà yẹn. Wá, máa bọ̀ mí ní kó máa lọ, jẹ́ ká jọ kàwé. Rárá. Kí lẹ́yìn méjèèjì ń ṣe níbí? Rárá, wa ṣe kankan olùkọ́. A kò jọ ń sọ̀rọ̀ ni nígbà tó jẹ́ pé àwọn méjèèjì nìkan la wà níbí. Kí ló ń sọ? Rárá o, kò rí bẹ́ẹ̀ olùkọ́. Ó yá, ẹ̀yin méjèèjì, ẹ jáde nínú yàrá kàwé ní kíákíá. Mi ò lè gbàgbọ́ nǹkan tó ṣẹlẹ̀ níbẹ̀ yẹn nínú ilé nífẹ̀ẹ́. Tó fẹ́ kó bá mi ni ìwọ arákùnrin. Mo fẹ́ràn bó ṣe pè mí ní arákùnrin, ó dùn lọ́pọ̀lọpọ̀.
fi mí sílẹ̀. Ó dàbọ̀, màá rí ẹ láago 9 ọ̀la. Ó dáná, ó dàbọ̀ o. Kí ni mò ń wò yìí? Arẹwà, ó dàbí ẹni wípé ìwọ ni mo nílò fún ọkọ mi láti ṣiṣẹ́. Arẹwà obìnrin, máa bọ̀ níbí jẹ́ ń gbé ẹ lọ sí ilé. Kí lo nílò àwọn ọ̀dẹ̀ méjì yìí fún? Máa bọ̀ jọ̀ọ́ nígbà tó ní mi. Kí ló ṣẹlẹ̀ bí báyìí? Ó mọ ohun tó yà mí lẹ́nu ni pé mi ò mọ tó rí lára ọmọbìnrin. Ó dá mi lójú wípé wọ́n kàn ń fi ṣeré ni. Ọmọ tó jẹ́ pé ó burẹ́wà. Ṣé rí ẹ̀yin méjèèjì? Ó ṣe ń bi pé kí n gbá yín ní ẹ̀ṣẹ̀ mi. Ṣùgbọ́n mi ní nǹkan tí mo fẹ́ bá yín sọ. Àwọn ọmọkùnrin arẹwà tó ń tẹ̀lé mi kiri náà. Ẹ kò fún mi ní ọjọ́ méjì sí, òun máa tẹ̀lé mi kiri bí ọmọ ajá ni. Rárá o, eléyìí tí mò ń wò yìí ó le díẹ̀. Ẹ̀yin méjèèjì, ẹ kọ́ ẹ̀kọ́ lọ́wọ́ mi. Mi ò lè gbàgbọ́. Ṣé pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n gbé owó lé mi lórí ni ṣá? Ẹ mọ ẹni tí ẹ̀ ń bá ṣe máa jẹ́ kẹ́ ẹ mọ̀. Eré ìṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Mọ́mì, mo ti lọ sílé ẹ̀kọ́ o. Ó dàbọ̀. Káàárọ̀ Arẹwà, bóyá máa bọ̀ jẹ́ kí n gbé ẹ lọ sílé ẹ̀kọ́. Báwo lè ṣe mọ ilé mi náà? Ìyẹn fìyẹn lẹ̀. Ó mọ̀ pé èmi gangan ni wọ́n sọ ní ìgboro. Tòótọ́ ni. Ó yá já máa lọ. Eré ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Yéè! Ó yá dá ọkọ̀ dúró, dá ọkọ̀ yìí dúró. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣe é? Mo rí ọmú. Wojú ẹ. Mo ṣe ṣojú. Angelina, kúrò lẹ́gbẹ̀ẹ́ ọkọ̀. Yé, iná jó. Iná kẹ̀. Eré. Kí ló ṣẹlẹ̀? Má bínú. Kò lè tó yẹn Arẹwà. Ó ti ṣẹlẹ̀ ni. Má bínú. Rárá o, kí ló fẹ́ bí mi inú bẹ̀? Pé kò tiẹ̀ sí nǹkan kan tó ṣe é yẹn, inú mi dùn gidi gan ni. Ọmọkùnrin yìí dùn ṣá. Angelina, ó jẹ́ mọ̀ nǹkan tó ṣe. Irọ́ ni gbogbo nǹkan tó ṣe yìí o. Ṣùgbọ́n Arẹwà, mo sì lè gbé ẹ lọ sílé ẹ̀kọ́. Gbé mi lọ sílé ẹ̀kọ́. Máa wo ń tiẹ̀ o. Mo lè délé ẹ̀kọ́ fún ara mi. Eléyìí tó tiẹ̀ ti ṣe, ó tó. Ó dá náà, Arẹwà. Ṣùgbọ́n yé pè mí lárẹwà. Kó o ṣọ́ra ṣe o, Arẹwà. Mi ò kì í ṣe ọmọdé. Ṣé mo lè máa lọ báyìí? Àbó tún ní míì tó fẹ́ sọ. Ṣòrí. Má wulẹ̀ sọ mọ́, mo ti ń lọ. Kí ló ń ṣe níbí, Andre? Má pariwo, má pariwo. Ṣé kò yẹ kó wà ní yàrá ìkẹ́kọ̀ọ́ báyìí? Kí ni ìwà àti Tánà ṣe? Mo rí tẹ́yìn méjèèjì jọ dé láàárọ̀. Ṣé o mọ̀ pé ọmọkùnrin yẹn ó lè bà ọ́ nínú jẹ́ ni? Ó dẹ̀ mọ̀ pé èmi mo mọ ohun tí mò ń sọ, wíwọ́ gangan mo fẹ́. Jọ, kí ni nǹkan tó fẹ́ gangan? Ó
ó mọ̀ pé kò sí nǹkan tí mo lè fi ṣàkàwé bí mo ṣe fẹ́ ọ sí. Ó yá jẹ́ kí n mọ̀. Fọkàn ẹ balẹ̀, báwo ló ṣe fẹ́ ẹ sí. ó dà, ṣé tí n bá ṣe wàá jẹ́ olólùfẹ́ mi? Màá jẹ́ olólùfẹ́. ó yá jẹ́ ká lọ sílé ìtajà ilé ẹ̀kọ́ wa, arábìnrin. Kí ló ń ṣe lè yé pè mí bẹ́ẹ̀ o. gbogbo èèyàn ó lóhun tí mo fẹ́ sọ o, mo máa ń tọ̀ ọ́ lé ní gbogbo alẹ́, mi dẹ̀ mọ ohun tí mo lè ṣe mọ́. Kò sí ohun tó burú níbẹ̀, a fẹ́ràn ẹ. Èmi náà fẹ́ràn yín náà. Ọ̀dẹ̀, ṣé lóòótọ́ ni? Aláwọ̀ ewé Coca-Cola kẹ̀. Àkókò tó láti bẹ̀rẹ̀ eré ìdárayá wa yìí. Kí ló ń kà? Mo ti mọ ohun tó fẹ́ ṣe. Mo mọ nǹkan tó ń ṣe. Ṣó lè sọ̀rọ̀ ni àbí ẹnu ẹ ló rùn? Ṣó fẹ́ mọ̀? Ṣé o ní ohun tó ń ṣe ní àṣálẹ́ òní? Mo nílò ẹni tó máa tẹ̀lé mi jáde lọ síbì kan. Kékeré nìyẹn, màá tẹ̀lé ẹ. Ó dáná, màá rí ẹ láago 7. Níbo là ń kọ́kọ́ lọ? Jẹ́ ká fi ọkọ̀ sílẹ̀, jẹ́ ká ṣe nǹkan tó tiẹ̀ yàtọ̀ díẹ̀ lónìí. Nǹkan tó yàtọ̀ díẹ̀ bíi báwo? Wàá gbé mi lẹ́yìn dé ilé ìtajà bí tá ń lọ. Ṣó ti rẹ̀ ọ́ ni? Rárá o, rẹ̀ mí kẹ̀. Àti ẹ̀ tí dé láàdì ọ̀nà. Ẹ yá gbà. Nǹkan tí mo fẹ́ kọ́ leléyìí o, àkàrà òyìnbó ni mo fẹ́. Ó dà, mò ń bọ̀. Ṣùgbọ́n kí ló fẹ́ gangan? Òǹgbẹ́ngbẹ́ ni mo fẹ́ ọtí ọlọ́rìndòdò. Ọtí ẹlẹ́rìndòdò bíi báwo? Wo wàá lọ ra fúnra rẹ ni, ó kò tiẹ̀ múnú bí mi ṣá, èmi lọ o. Ẹyọ kan ti balẹ̀, okùn 2. Ọmọkùnrin yìí. Mo fẹ́ kó tẹ̀lé mi jáde, mo fẹ́ gbé ẹ lọ sí ibì kan tó rẹwà. Ṣé wàá tẹ̀lé mi? Màá tẹ̀lé ẹ, ṣùgbọ́n kí n tó lọ, ṣé ìwọ nìkan ni? Mo ti ẹ̀ mọ̀ kankan pa àwọn ẹbí ẹ̀, yíyan ń ṣe wàhálà. O lè tẹ̀lé mi fún àṣálẹ́ yìí. Wàá rí èmi àti àwọn àbúrò mi. Mo lè wá gbé ọ. Máa wá fún ara mi, o ò nílò láti wá gbé mi. Ó dáná, máa rí ọ láṣálẹ́ òní. Angela, ó ṣètò wa o. Ó rẹwà púpọ̀, mo ti ń dúró dè ọ́, gbogbo àwọn àbúrò mi náà ti ń dúró dè ọ́. Kálá níní bí ẹ̀gbọ́n mi. Inú mi dùn láti rí yín. Ó ní àbúrò obìnrin 4. Má jẹ́ ká fi àkókò ṣòfò, jẹ́ ká lọ jẹun. Lẹ́yìn oúnjẹ, ká wá wo eré ìdárayá. Mo ti gbọ́. Ó yá jẹ́ ká lọ wá nǹkan jẹ, Sharon. Tiana, bá mi mú aṣọ tí màá fi nu ẹnu àbúrò ẹ̀ wá. Mo ti gbọ́. Kò dẹ̀ wá dàbí bí mo ṣe ń wò nílé ẹ̀kọ́ o.
ó dùn lọ́mọkùnrin sì rẹwà. Ó yá máa bọ̀, jẹ́ ká lọ jẹun. Jẹ́ ká lọ. Ó dà, mò ń bọ̀. Ṣo fẹ́ràn oúnjẹ yẹn? Ó ń tọ́jú àwọn àbúrò ìwọ nìkan. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà bẹ́ẹ̀ ni. Èmi àtàwọn àbúrò mi nìkan ni láti ìgbà táwọn òbí mi ṣaláìsí. Ó ṣe ní láàánú lọ́pọ̀lọpọ̀. Ṣé mo lè rí ojú ẹ? Kí ló ń ṣe? Ó rẹwà gidi gan ni. Ṣé ló dàbí ẹni wípé Kí ló ṣẹlẹ̀ gangan? Ó rẹwà. Ó yá, jẹ́ kí n gbé ẹ lọ sí ilé. Ilẹ̀ tí ń ṣú, mi ò dẹ̀ fẹ́ kí ìwọ nìkan dárìn. Ní àkókò yìí. Kí ló ṣe níbí? Wọ́n ṣe patí kan ní ìtòsí, jẹ́ ká jọ lọ. Wọ́n èmi ò fẹ́ràn pátí jàre àti wípé mi tiẹ̀ láṣọ tí mo lè wọ̀. Fi mí sílẹ̀. Má sọ bẹ́ẹ̀ mọ́, máa bọ̀, máa raṣọ fún wọn. Kò ń ṣàtìraṣọ ní kókó, ṣé wàá sanwó ẹ̀? Má ṣe ohunkóhun fún ẹ, arábìnrin arẹwà. Ó rùn jù. Èmi leléyìí o, mo ti ṣetán. Ojú ẹnìkan tí mo mọ̀. Ẹnìkan tó mọ̀ bí báwo? Ta ni? Olólùfẹ́ mi. Ó tún ti bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn ọ̀rọ̀ dúdú yẹn. Jẹ́ ká máa lo àkókò lọ jàre. Jẹ́ kèmi àti ẹnìkan jọ dá wà fún ìgbà díẹ̀. Kí ni Tánà ṣe pẹ̀lú ọmọbìnrin mi? Angelina. Má bínú, jẹ́ kí n sáré tọ̀, mo ń bọ̀. Ìmọ̀ tó ṣẹlẹ̀, inú mi kàn bàjẹ́ pé mo rí i pẹ̀lú ọmọbìnrin mi, bẹ́ẹ̀ ni ẹ̀jẹ̀ mi ń ru. Tó dàbí pé mo ti gbàgbé ẹni tó jẹ́ gbọ̀nsẹ̀. Mo mọ̀ pé kò yẹ kí n wà níbí. Má bínú fún ohun tó ṣẹlẹ̀ lónìí, Angelina. Má bínú. Mo mọ̀ pé ohun tí mo ṣe kò dáa rárá. Kò dẹ̀ kí n ṣe irú nǹkan bẹ́ẹ̀ fún ara ẹwà bíi ti tiẹ̀. Tòótọ́ ni wípé mo fẹ́ràn ẹ gidi gan ni. Ṣé o mọ nǹkan, Lucas? Fi ọmọbìnrin yìí sílẹ̀. Tánà. Kí ni wàhálà ẹ gangan wọ ọmọkùnrin yìí? Àkókò tí mo ní láti fi ṣe ohun ìparí ó dẹ̀ wá bàjẹ́ fún mi. Kí ló tiẹ̀ ń sọ gangan? Èmi gangan ni mo fẹ́ràn ẹ. Máa lálàá, Lucas. Kí ló sọ? Kúrò níjọ ọ̀dẹ̀, èmi ni mo ní. Kúrò bí ìwọ tó tiẹ̀ mọ̀ kankan. Ẹni tó ti fẹ́ sọ bẹ́ẹ̀ ni fún mi. Gbọ́nà, mi tiẹ̀ fẹ́ràn ẹ rárá. Panumọ́jọ ṣọmọ kan, ẹ gbà. Owó fún ẹ̀yin méjèèjì lélẹ̀, kẹ́ẹ̀fì ọmọ yìí sílẹ̀. Ó ṣe ń sọ̀rọ̀ ní Tánà. Jẹ́ ká kúrò bí Angelina. Ohun tá a ṣe fún ẹ yìí kò yẹ ká ṣe rárá. Ọ̀gá, ó jẹ́ yé parọ́ tán rẹ̀ jẹ. Mo mọ nǹkan tí gbogbo yín ṣe. Mo mọ ń pa nǹkan tẹ́yin mẹ́tẹ̀ẹ̀ta ṣe. Ẹ̀yin ọ̀dẹ̀ mẹ́ta ẹ̀. Èmi á máa lọ ń tèmi o. Ló kàn mí. Ó ṣe fún owó yẹn o, ọ̀gbẹ́ni. Èmi náà ń lọ ń tèmi o. Má bínú fún ohun gbogbo tí mo ṣe fún ọ. Lóòótọ́ ni mo gbà lálákọ̀ọ́kọ́, ṣùgbọ́n
mi ò mọ̀ pé ohun tó máa rí báyìí ni mi ò dẹ̀ fẹ́ ṣe mọ́. Ní ọjọ́ yẹn tó ṣe kúrò lé mi báyìí, látijọ́ yẹn tó kúrò lé mi ò lè gbàgbé. Mo fẹ́ràn ẹ̀ gidi gan ni. Láti ọjọ́ kọ̀ọ̀kan tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ sọ̀rọ̀ yẹn. Mo mọ̀ pé o ò lè dáríjì mi fún ohun tí mo ṣe, ṣùgbọ́n gbogbo ẹ̀ pátá ló yé mi. Èmi náà á máa lọ tèmi. Dúró, mo dáríjì ọ́. Mo ní mo fẹ́ràn ẹ. Ṣé ìwọ náà fẹ́ràn mi? Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn ẹ. Lóòótọ́ mi ò lè gbàgbé pé mo fẹ́ràn ẹ tó báyìí, ṣùgbọ́n kí ni mo fẹ́ ṣe? Ohun tí mo mọ̀ ni wípé o ò gbọ́dọ̀ fi mí sílẹ̀ láéláé. Màá wà pẹ̀lú ẹ títí láéláé, ìlérí ni mo ṣe fún ọ. Mo fẹ́ràn ẹ gan ni. Jọ̀ọ́, ṣó lè pè mí ní arẹwà ẹ báyìí? Arẹwà mi, arẹwà mi. Mo mọ̀ kó lè yí padà láéláé. Bàbá mi kí lè ṣe? Ẹ kò lè máa yọ sí mi lójijì bẹ́ẹ̀ yẹn. Jọ̀ọ́ kí ló tún fi sórí afẹ́fẹ́ báyìí? Ó yá bá mi gbé ẹ̀rọ yára bí àṣá yẹn. Rárá o bàbá mi, nǹkan tí ì ṣe yìí ò dáa, kò dáa. Èèyàn lèmi náà, yálà ọkùnrin tàbí obìnrin, ọmọdé tàbí àgbàlagbà. Wá Jennifer Simon, kí ló ń ṣe ẹ́ gangan náà? Ṣé torí náà àwọn tó ń tàn ẹ́ jẹ lórí Instagram nítorí náà ló rò pé ìwọ gangan ló lórí ilé ayé yìí? Bàbá mi ẹ mọ̀ pé gbajúmọ̀ ni mí. Ẹ jọ̀ọ́ náà kí ló ṣẹlẹ̀ níbí báyìí? Wo bí ọmọ ẹ ṣe ń sọ̀rọ̀ padà sí mi Gina. O ní nǹkan tó máa sọ sí mi. Ọmọ mi ò ṣe dáradára, ṣó ti gbọ́? Ta ló wà lẹ́nu ilẹ̀kùn gọrí? Mi lè gbàgbọ́ nǹkan tíyàwó mi sọ. Ó dàbẹ̀ ni pé ẹ̀yìn mi nìyá mi wà o. Ó dáa. O nílò láti kọ́ ẹ̀kọ́ nítorí náà láti ọ̀la lọ ẹ̀rọ ayárabíàṣá o, ẹ̀rọ àgbéká o, kò sí nǹkan tó máa lò mọ́. Wàá máa ṣiṣẹ́ ni, wàá tẹ̀lé mi lọ sí ibi tí mo ti ń tajà. Rárá o bàbá mi, ẹ̀rọ alágbèéká mi kẹ̀. Bàbá mi ẹ fún mi o. Tó bá fẹ́ ẹ̀rọ ìléwọ́, wàá ṣiṣẹ́ kárakára, wàá sì fowó ẹ̀ rà. Gẹ́rẹ́gẹ́ aago 6 ní ọ̀la tó bá pẹ́ dé máa yọ owó oṣù ẹ̀. Àlá tí ò lè ṣẹ. Eléré ìtàgé ni mí, mi ì mú oúnjẹ sè é. Ó dáná láti ọ̀la lọ wàá máa ṣe eré ìtàgé fún oúnjẹ sísè. Nǹkan tẹ̀ ń ṣe yóò dáa, kò dáa rárá, ó yẹ kó yé yín. Kí ló fẹ́ yé mi bẹ̀? Nǹkan tó o nílò láti kọ́ òun gangan ni mo ní kó ṣe yàn. O nílò láti mọ bó ṣe ń wu ìwà. Bàbá mi ìyàlẹ́ léyìí o. Aago 6 gẹ́rẹ́gẹ́. Nǹkan tí mo mọ̀ ni wípé ìdí iṣẹ́ ni láti mọ̀ ni lọ́lẹ̀. Mi ò lè dúró láti sọ fún àwọn tó ń tẹ̀lé mi nípa ohun tí mo ṣẹ̀fẹ̀ bẹ̀rẹ̀ yìí. Màá tẹ̀lé ṣe fídíò ibi tí mo ti ń dáná àti bí àti ẹ̀sìn lè gba ara wálẹ̀ lọ́wọ́ rú bàbá tèmi yìí. Fídíò yìí máa dára gan tí bá fi sórí Instagram mi. Ọmọbìnrin ìjọ mi ò rọ́jọ́ mú solókun. Ṣé o rí pé èèyàn fẹ́ rajà ní ìwọ ọmọ yìí? Kí ló tiẹ̀ ṣe gan? Kí ló ń ṣe gan? Jọ lọ tajà fún yàn fún jàre. Ẹ má bínú ẹjọ́. Ṣé ò rí mi bẹ̀rẹ̀ akẹ́kọ̀ọ́ ni? Ẹ káàbọ̀ sílé ìtajà wa. Ó ti yé ẹ jù. Ó yé rojọ́, ó ti tó. Fún mi ní kọ́fì 42 níbẹ̀ yẹn. Kí lẹ wí? Kọ́fì 42. Ṣé tí ń dùn ẹ́ àbí nǹkan? Wọ́n mi ní gbogbo ọjọ́ kó dá mi lóhùn jàre. Mo ń bọ̀, ẹ má bínú. Obìnrin gan-an, kí ló fẹ́ fi kọ́fì àdúró ilé ìṣetán? Lágbára o. Àwọn lélẹ́yìí o, 42 cup of coffee tẹ́ bèrè. Kí lẹ tún fẹ́? Kí ló ń bá mi sọ ìwọ ọ̀dẹ̀ yìí? Nígbà wo ni mo sọ pé 42? Mo ní fún mi ní tíì 2, kọ́fì 4. Kí ló ṣe é gan? Etí ò dùn mí mo gbọ́ nǹkan tí ìyá ẹ sọ náà. Kí ló ṣẹlẹ̀ báyìí? Ṣé ọmọ nǹkan tó ṣẹlẹ̀? Ìwà àjẹ́ ìwà àṣẹ fúnra rẹ̀. Kí ló ṣẹlẹ̀ gan? Ẹ gbà mí. Ọmọ yìí. Má bínú bàbá mi, ó ṣèṣì ni, mi mọ̀ọ́mọ̀. Jọ̀ọ́ má bínú arábìnrin, jẹ́ sáré bẹ̀ mú wá. Eléyìí ò dáa rárá. Mo ní ìpàdé pàtàkì kan
pẹ̀lú ọ̀gá ilé iṣẹ́ mi ò dẹ̀ lè ṣaláì máa lọ nítorí àìmọṣẹ́ jẹ́ yín. Ó lágbára o. Ẹ má bínú arábìnrin, ẹ má bínú, ó kù díẹ̀ máa gbé wá nísìn. Kí n jẹ mú irun orí ẹ̀ kí n yọ dànù. Òun lélẹ́yìí, ohun tẹ́ ẹ béèrè fún. Kí ló tún kù tẹ́ fẹ́ kí n lọ bá yín gbé wá? Kò sí nǹkan kan mọ́. Ó dà, ó jẹ́ 48 bẹ́yẹn. Ẹ ṣé, ó dàbọ̀. Ṣé o rí ọmọ mi bó nǹkan ṣe máa ń rí bíbá ìlélẹ̀? Ó nílò láti fetí sílẹ̀ sí àwọn nǹkan tí kọ́sọ́mà bá sọ, ṣó ti gbọ́? Ó dà, mo ti gbọ́ bàbá mi, má bínú. Ìgbà mìíràn máa ṣe pẹ̀lẹ́, ṣé ti gbọ́? Ẹlòmíì ti dé fẹ́ rajà. Ṣé o rí mò ń retí kó o fi gbogbo okun sí kinní? Ó dà, mo ti gbọ́ bàbá mi, má gbìyànjú. Ó yá, jẹ́ ká ṣe eré kékeré kan. Ẹ káàbọ̀, ẹ kú òwúrọ̀, ẹ káàbọ̀ sílé ìtajà wa. Kí ni mo lè fún yín? Fún mi ní kọ́fì kan jọ̀wọ́. Ó dà, mò ń bọ̀. Òun leléyìí, kí lẹ tún fẹ́? Rárá o, kí leléyìí? Nǹkan tí mo béèrè fún kọ́ lélẹ̀, mú kó fún mi ń tì. Tíì kẹ̀. Ṣé ò ń bá mi ṣeré ni? Rárá o. Ta ló mu tíì? Kọ́fì ni mo máa ń mu. Ó yá, gbọ́ nǹkan tí mo fẹ́ sọ wọ ọmọkùnrin. Kò kàn mí bóyá tíì ló fẹ́ àbí kọ́fì àbí májèlé. Ohun tí mo mọ̀ ni pé inú mi ò dùn lónìí. Wàá gba tíì bẹ́ẹ̀, wàá dẹ̀ mú ni. Wàá dẹ̀ ṣe sanwó ẹ̀, kò sí nǹkan tó kàn mí. Ní sùúrù. Ó dà náà, gbà. Ó ṣe é sọ̀rọ̀ ni. Ẹ jẹ́ ẹni tó kàn. Ọjà àkọ́kọ́ tí mo tà nílé ìtajà bàbá mi, ṣùgbọ́n lẹ́yìn ọjọ́ mélòó kan ó dàbí pé kò tiẹ̀ sí nǹkan kan tó yàtọ̀. Ṣùgbọ́n ní ọjọ́ tí à ń wí, mo pàdé ẹnìkan. Olólùfẹ́ mi, kí lo fẹ́? Ṣé o fẹ́ kọ́fì? Rárá o, mi ò fẹ́ kọ́fì o. Ṣùgbọ́n kọ́fì ló máa ń mu. Arábìnrin, jọ̀ọ́ ṣó o ní ọtí ẹlẹ́rìndòdò eléyìí tí mo máa ń mu níbí? Bẹ́ẹ̀ ni, mò ń bọ̀. Ọmọbìnrin yìí máa burú ṣá, ṣùgbọ́n kí ni ọkùnrin jẹ́ sí ọkọ tàbí àlè? Mo nílò láti gba ìpè yìí, mò ń bọ̀. Ṣé ti gbọ́? Ohun tẹ́ fẹ́ lélẹ̀ sà. Iye owó yìí sì lélẹ̀. Ó ṣe gan ni, mo fẹ́ràn ẹ̀. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi lélẹ̀, kò pè mí ṣó ti gbọ́. O lè pè nígbà tó bá wùn ẹ́, ṣó ti gbọ́. Olólùfẹ́ mi, ó yá já máa lọ. Ọmọkùnrin gan. Gbọ́nà ìwọ ọmọkùnrin yìí, ṣó fẹ́ gbá ilẹ̀kùn mọ́ mi lójú ni? Jọ̀ọ́ má bínú, mi ò rí ọ ni. Ní kí ni? Owó èkánná mi, ó ti filẹ̀kùn bàjẹ́. Ọkùnrin ìṣá. Arábìnrin jọ̀ọ́, mi ò ní lè dúró sórí ìlà yìí nítorí ó rẹ̀ mí díẹ̀. Ṣùgbọ́n mo fẹ́ kó fún mi ní ọtí ẹlẹ́rìndòdò eléyìí tí mo máa ń fẹ́ràn àti mílíìkì 13. Ṣé ìgbà náà sọ yẹ bẹ́ẹ̀ ni ó yé mi? Òkè, ìyẹn náà dá bẹ́ẹ̀. Ó yá tún sọ. Ọtí ẹlẹ́rìndòdò. Arábìnrin ẹ fọkàn balẹ̀, gbogbo ohun tí ẹ béèrè pátápátá ni màá mú wá fún yín. Àlejò, báwo ṣe fẹ́ rántí kíní ìbáyìí? Òkè, ẹtí ẹlẹ́rìndòdò. Ohun tẹ́ bẹ̀rẹ̀ fún ilé arábìnrin. Ó ṣe kíá, ṣùgbọ́n aṣọ ibiṣẹ́ tó wọ̀ yìí mi ò tiẹ̀ fẹ́ràn ẹ̀ rárá. Mi tiẹ̀ lè wò ó rárá. Èmi ò tún wá bí ìmọ̀ o. Ẹ ṣé gan ni arábìnrin. Gbogbo nǹkan bíbá yìí ni ò tiẹ̀ dá rárá. Ẹ jọ̀ọ́, kí lẹ fẹ́? Bàbá mi, níbo lẹ wà? Mo ti ń dúró látẹ̀kùn. Ó ti rẹ̀ mí gan. Ẹ jọ̀ọ́, ẹ wá gbé mi. Bọ̀ ọmọ mi, mo máa wà bẹ́ẹ̀ láàrin ìṣẹ́jú 15. Mo ti wà bí ní ìṣó tó wákàtí kan, ṣe kíá. Ẹ mọ̀ pé mi ì fẹ́ràn láti máa dúró nínú òkùnkùn. Ó yá, ìwọ tilẹ̀kùn, mò ń bọ̀. Ẹ̀rù ní bẹ́ẹ̀, ṣó ti gbọ́. Dúró, mò ń bọ̀. Arábìnrin jọ̀ọ́, mo fẹ́ kọ́ọ̀pù mílíìkì kan. Ẹ jọ̀ọ́ má bínú sá o, ṣùgbọ́n a ti ti ilé ìtajà. Bóyá kẹ́ wá lówùúrọ̀ ọ̀la. Ṣùgbọ́n èmi fẹ́. Ẹ jọ̀ọ́, ó yẹ kó yé yín nǹkan tí mò ń sọ. Ó dáa, ẹ máa bọ̀ níbí. Jọ̀ọ́, irú mílíìkì wo gangan lẹ́nu?
ṣo ní mílìkì kan tí mò ń wá? Ẹ jọ̀ọ́ irú mílìkì wo ni? Yum 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 yum, ó yẹ kó ti yé ẹ náà. Ṣé kò tí ì tó yé ẹ ni? Fi arábìnrin yẹn sílẹ̀. Ẹ ṣé gan ni o, nǹkan tí mo nílò gan nìyẹn. Kò lè tó yẹn. Nǹkan tí mi ṣe fẹ́ràn àti máa ṣiṣẹ́ náà nìyẹn. Mi ì mọ̀ nǹkan tó dé tí bàbá mi ṣe ní àfi dandan láti ṣiṣẹ́. Ṣé torí ìṣẹ̀lẹ̀ báyìí ló ṣe fẹ́ràn? Ṣẹ́rà o, nítorí èèyàn bíi tiẹ̀, tóbìnrin máa máa gbá nímú gbá lẹ́sẹ̀, tó sì máa rán káàkiri bí ọmọdé ni. Káyìí má sọ bẹ́ẹ̀, mo fẹ́ràn ẹ, kò dẹ̀ ṣe kékeré. Owó èmi fẹ́ máa lọlé o. Ó dáná, ó dàbọ̀ o. Mo kórìíra ọkùnrin ṣá. Arákùnrin mi tiẹ̀ fẹ́ mọ nǹkan tí orúkọ ẹ̀ ń jẹ́. Ó ṣàwọ aṣọ kan bákan náà pẹ̀lú ìwé lọ́wọ́. Ó ní kí n fóun ní kọfí. Ó jókòó sẹ́gbẹ̀ẹ́ kan bẹ́ẹ̀ ló ń kọṣẹ́ ló ń fi gbogbo ọtí náà sílẹ̀ káàkiri. Òótọ́ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ní pé mí nìkan mo wà nílé iṣẹ́ náà. Mo nílò láti nu gbogbo ẹ̀ fún ara mi. Bàbá mi kí ló ṣe arákùnrin gangan náà? Kókò ṣe ń ṣe gbogbo ẹ̀ bálabàla. Ó yẹ kẹ́ ti sọ fún àwọn kọ́sítọ́mà yín pé kọ́yé dẹ̀ ti gbogbo bíi. Ọmọ mi, mo sọ fún wọn pé báwọn kọ́sítọ́mà ṣe ń ṣe nìyẹn. Tó bá wù wọ́n kí wọ́n ṣe bí ọmọdé gan, ti ẹni wípé iṣẹ́ ẹni láti nu gbogbo bíbà yìí kó o dẹ̀ máa nù ní gbogbo ìgbà ni. Ṣó ti gbọ́? Tó bá tiẹ̀ ṣe bí ọmọdé, àti wípé arákùnrin yóò ṣe bẹ́ẹ̀ yẹn dẹ̀tí náà. Bàbá mi kí lẹ sọ ẹ̀? Lánàá ṣé ẹ mọ gbogbo ohun tó rà kan? Bó ṣe ń jẹ́ ló ń yí gbogbo ẹ̀ mọ́lẹ̀ ní gbogbo ẹ̀ dà sílẹ̀. Gbogbo ilẹ̀ báyìí dẹ̀tí ni láàrin ìṣẹ́jú 10. Ọmọ mi ó kàn fẹ́ràn nǹkan tá à ń tà ni. Ó fẹ́ràn nǹkan tá à ń tà ló fẹ́ ba ayé mi jẹ́. Ìwọ náà wò báyìí ọmọ mi, bóyá ó kàn kó ẹ láti mọ̀ wá wù ni. Ṣó ti gbọ́? Wá tiẹ̀ tún wá rí tọ̀ pa. Máa rí tọ̀ pa. Bí bàbá mi ṣe fi mí sílẹ̀ sínú ilé ìtajà èmi nìkan. Ó yá ẹ lọ máa ṣiṣẹ́ ọ̀gbọ́n mi. Ọlọ́mọ ẹ̀ fi ṣe ìpa mi. Arábìnrin jọ̀ọ́, ṣé mo lè rí kọfí eléyìí tí mo máa ń fẹ́ràn láti mu? Ó dáná òun ń bọ̀. Ó fẹ́ kọfí. Máa fún ní kọfí. Kọfí tó dára jù ní gbogbo bíi mi. Òun ní sà. Kọfí tẹ bèrè lélẹ̀. Èmi tó bá fẹ́ ohunkóhun, ó dá ẹ ṣe. Kí nìyẹn? Ẹ jọ̀ọ́, ṣé àlàáfíà ni? Kí ló ṣẹlẹ̀? Nǹkan tí mo béèrè kọ́ leléyìí. Ẹ má bínú sà. Kí ló ṣe? Arákùnrin, ṣé kò sí o? Bí ìmọ̀ kan tó ń ṣẹlẹ̀ bí ẹ̀yin náà gba kíní ìkẹwò. Jennifer, kí ló ṣe? Mi ṣe nǹkan kan o bàbá mi. Mo mọ nǹkan tó ṣe, mo dẹ̀ ti yọ́nú owó iṣẹ́ ẹ lónìí. Ó yá, gba kọ́ọ̀pù lọ́wọ́ ọmọkùnrin kó lọ bá ṣe kọ́fì tó fẹ́ gan. Ó dáa, mo ti gbọ́ bàbá mi. Lélẹ̀, ẹ má bínú ẹ̀kan, ẹ jọ̀ọ́. Jọ̀ọ́, ṣé mo lè rí àádùn? Àádùn? Ó dáa náà, mò ń bọ̀. Kọfí yìí máa jẹ́ kó gbàgbé orúkọ ẹ lónìí, o tí mọ̀ kankan. Ó yá, ohun tẹ bẹ̀rẹ̀ lélẹ̀. Kí ló ń ṣe ọmọkùnrin? Ẹgbọ́n náà, ṣó máa ní pé òun ò mọ̀ pé kọfí tó bèrè kọ́ lélẹ̀? Ṣé àlàáfíà la ọmọkùnrin wà báyìí? Kí ló ń ṣe gangan? Mo fẹ́ràn kọfí yìí gan ni o, ó ṣe gan ni o. Ṣé lóòótọ́? Bẹ́ẹ̀ ni. Ṣó tó? Ṣọmọkùnrin ìṣeré ni. Ó ṣe púpọ̀ o. Nǹkan mi ṣe ọmọkùnrin yìí. Ṣùgbọ́n nǹkan tí mi ò fẹ́ràn nípa ẹ̀ ni wípé ó ṣe máa ń da gbogbo nǹkan rú yẹn náà ni. Ẹ jọ̀ọ́, kí lẹ fẹ́? Fún mi ní kọfí bí mo ṣe máa ń fẹ́, ṣùgbọ́n fún mi ní méjì, ó dà mọ́ bọ̀. Kí ló ṣẹlẹ̀ gbogbo? Kí ló rò pé ò ṣe? Rárá, ó ti bàjẹ́. Ẹ má bínú, mi ì mọ́mọ́, ẹ jọ̀ọ́ má bínú. Kí
ni mo lè ṣe láti bá yín wà ní ìpadà? Kí lélẹ̀? Ṣé nǹkan tí mo fún ẹ lélẹ̀? Kò dáa rárá, ọ̀gá ẹ jọ̀ọ́ má bínú. Ẹ jọ̀ọ́ ẹ kò fún mi lọ́jọ́ méjì má bá yín wà ní kíni. Mi ò ní àkókò fún gbogbo eléyìí tó sọ. Ṣáà mọ̀ wípé èmi àti àníṣẹ́ mọ́. Ẹ jọ̀ọ́ ọ̀gá ẹ jọ̀ọ́. Ìwọ ṣebí inú ẹ ti dùn báyìí? Inú ẹ ti dùn. Kí ló ń ṣe ẹ́ gangan náà? Owó iṣẹ́ tí bá ti gbà, owó ṣe ba iṣẹ́ náà jẹ́ fún mi. Tó bá jẹ́ pé o fẹ́ kí n wá síbí mọ́ ni mi ní wá mọ́. Àjọ má lọ. Ọ̀gá ti bà kọ́ jẹ́. Ẹgbọ́n náà, àwòrán mi kọ́ leléyìí ni. Ṣé pé ọmọkùnrin yìí, ó fẹ́ràn mi ló ṣe wá bí látijọ́ yìí? Olúwa fi ilé ilẹ̀ sẹ́nu ìròyìn. Kí lélẹ̀? Owó, ọ̀pọ̀lọpọ̀ owó. Ta ló ní? Ta ló máa fi irú owó báyìí sẹ́nu ìròyìn? Ìwọ ni. Kúrò bí jọ. Jọ̀ọ́, Peter má lọ jọ̀ọ́, gbọ́ nǹkan tí mo fẹ́ sọ. Mo mọ̀ wípé ohun tí mo ṣe kò dáa. Mo kàn fẹ́ sọ fún ẹ pé kó má bínú ni. Mo dẹ̀ lélẹ̀ fún ọ. Ìwé ìyàwòrán mi kọ́ lélẹ̀. Báwo ló ṣe ṣe? Káṣà sọ pé mo gbìyànjú agbára mi àti wípé mo nílò láti ṣe ìmíì torí mo mọ̀ pé mo bàjẹ́. Sórí ní ọjọ́ yẹn, bó ṣe kúrò nílé ìtajà tó fi ìwé ìyàwòrán ẹlẹ̀, ó dùn mí gan. Mo ní àìmí náà ó dà pé mo ti ṣàṣejù. Nítorí náà mo wo iṣẹ́ ó yà mí lẹ́nu. Mo rí wípé o mọṣẹ́ níṣẹ́ gidi gan ni. Nítorí náà ń kọ́ sọ sí mi lọ́kàn. Mo nu gbogbo iṣẹ́ tó yà yẹn, mo sì fi sí ẹ̀rọ ayélujára mi. Kí n tó mọ̀ báyìí, gbogbo ènìyàn pátá ló ti rí. Ló bá di ẹ̀rí wípé gbogbo ènìyàn ló ń wá ẹni tó yà á. Iléeṣẹ́ ńláńlá pè mí, àwọn ènìyàn sì bẹ̀rẹ̀ sí ní fún ẹ lówó. Gbogbo owó tí mo gbà pátápátá òun nílé. Sórí iléeṣẹ́ ńlá kan tiẹ̀ ti gbà láti bá ọ ṣiṣẹ́. Gbogbo ẹ̀ pátápátá ló wà nínú ìwé ìléwọ́ yìí. Wọ́n máa tẹ àtẹ̀jíṣẹ́ fún ọ. Ó ní o ṣe kí ni? Ohun tí mo ṣàmọ̀ ni wípé má bínú ọjọ́ yẹn. Kò ní ìbínú. Ṣùgbọ́n ní sùúrù, ṣé lóòótọ́ lo ní pé ò ní wá sílé ìtajà ọmọ? Lóòótọ́ ni o, ṣùgbọ́n ṣùgbọ́n kankan jẹ́ ká wá jọ ṣe àjọyọ̀ papọ̀. Ó dáa náà.